Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde títìpa Kwara Express fún ìgbà díẹ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde títìpa ilé-iṣẹ́ Harmony Transport Service Limited tí àwọn ènìyàn mọ̀ sí Kwara Express tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún fún ìgbà díẹ̀ láti ṣe àwọn àtúnṣe àti àwọn àtúntò kan fún ìdàgbàsókè ilé-iṣẹ́ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan láti ilé-iṣẹ́ Harmony Holdings Limited tó jẹ́ ilé-iṣẹ́ tó ń ṣe àmójútó okòwò ìjọba ìpínlẹ̀ Kwara ti sọ di mímọ̀ wípé lára àwọn àtúntò tí yóò dé bá ilé-iṣẹ́ ọ̀hún òun ni sísan owó ìdásílẹ̀ fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé-iṣẹ́ náà tí wọ́n fẹ́ dá sílẹ̀. Àtúnṣe ọ̀hún ni wọ́n fi sọ ilé-iṣẹ́ náà di ti ìgbàlódé pẹ̀lú àwọn ohun amáyédẹrùn tí yóò fi bá ẹgbẹ́ pé láwùjọ, àti wípé àwọn ìjábọ̀ tí wọ́n rí gbà látọ̀dọ̀ àwọn tó jẹ́ oníbàárà ṣàfihàn pé ilé-iṣẹ́ náà ti nílò àwọn àtúnṣe kọ̀ọ̀kan lẹ́yìn tí wọ́n fi gbé ìgbésẹ̀ ọ̀hún ní kíákíá. Ilé-iṣẹ́ Harmony Holdings Limited sọ̀rọ̀ ìdánilójú pé àwọn ti san gbogbo owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ tí wọ́n dá kalẹ̀ tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe fún ilé-iṣẹ́ ọ̀hún, àti wípé àwọn òṣìṣẹ́ tó bá sì tún nífẹ̀ẹ́ sí àti ṣiṣẹ́ padà ní ilé-iṣẹ́ ọ̀hún yóò ní àǹfààní láti kọ ìwé ìgbanisíṣẹ́ sí ilé-iṣẹ́ náà. Wọ́n ti wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó jẹ́ oníbàárà wọn pẹ̀lú ìnira tí títí ilé-iṣẹ́ ọ̀hún pa fún ìgbà díẹ̀ lè mú bá wọn, pẹ̀lú ọ̀rọ̀ ìdánilójú pé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti má jẹ́ kí ó pẹ́ rárá tí wọ́n fi parí àtúnṣe